ó mà ṣe o, àwọn agbébọn pa Adijatu sínú balùwẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun. Kò sẹ́ni tó gbúròó, bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó mọ ìdí tí àwọn agbébọn kan fi yìnbọn pa ọmọbìnrin kan Adijatu sínú balùwẹ̀ lálẹ́ ọjọ́ Ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 19 oṣù kẹsàn-án ọdún yìí. Kì í ṣe ojú ẹsẹ̀ ni ọmọbìnrin yìí kú. A gbọ́ pé lọ́jọ́ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 21 ló dágbére fáyé nílé ìwòsàn kan tó ti ń gba ìtọ́jú. Aláròyé gbọ́ pé ní nǹkan bíi aago 10 alẹ́ ni Adijatu ń wẹ̀ ní balùwẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé wọn lágbègbè Òkè Àkútè nílùú Ibà níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn nípínlẹ̀ Ọ̀ṣun. Ọmọ oṣù 3 ni Adijatu ń gbé lọ́wọ́ gẹ́gẹ́ bí ẹnìkan tíṣẹ̀lẹ̀ náà ṣojú rẹ̀ ṣe ṣàlàyé. Ìṣẹ̀lẹ̀ náà ti dá ìbẹ̀rùbojo sílẹ̀ láàrin ìlú ọ̀hún báyìí látàrí bí wọ́n ṣe sọ pé irú ìṣẹ̀lẹ̀ yìí kan náà wáyé níbẹ̀ ní nǹkan bí ọdún 2 sẹ́yìn. Nígbà tó ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀, alukoro fún àjọ sífù dìfẹ́ǹsì nípínlẹ̀ Ọ̀ṣun Kẹ́hìndé Adélékè sọ pé ọwọ́ àwọn agbófinró kò tí ì bá èyíkéyìí lára àwọn agbébọn tí wọ́n ṣiṣẹ́ láabi náà. Adélékè ṣàlàyé pé ìwádìí ti bẹ̀rẹ̀ láti ṣàwárí àwọn èèyàn náà kí wọ́n lè wáá sọ fún gbogbo ayé ìdí tí wọ́n fi hùwà aburú tí wọ́n hù. Florence Babasola ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.